èmi ò nílé wá sọ́fíìsì lónìí o mi àtàwọn pàdé mi fẹ́ jáde a fẹ́ ṣe fàájì lọ a lè wá ṣiṣẹ́ kù o bàbá mi ló ní iṣẹ́ so wọ́n lè sọ bá ṣe máa ṣe o kò tó bọ́ wà láwà máa ṣe o ok àwọn files yẹn ok ó mọ̀ nǹkan tó máa ṣe gbé àwọn files yẹn lọ fún ṣùpọ̀ kó go through ẹ̀ kó kọ recommendations ẹ̀ so tí bá dẹ̀ wà lọ́la bọ́tún làbíjọ́ tí bá wá màá dẹ̀ máa fi final touch ṣe má rò mí lẹ́jọ́ jàre ṣé bàbá ẹ̀ ló ní company ni nǹkan tí bá ní kò ṣe ni kò ṣe kò já lórí fóònù fún mi jọ. Dàmọ́lá ó wà àti dání. Mo ń bá àwọn ti site sọ̀rọ̀ ni pé ó máa tó bí 10-11 kí n tó dé site. ọjà so níbo lẹ ti fẹ́ dìgẹ̀ lẹ́nu. mi sọ ní kí n péjọ bẹ́ẹ̀ dájú site ni èmi gan gbọ́dọ̀ máa tó máa lọ́sìn. òpònú ayérada gbogbo nǹkan tó sọ pátápátá ni mò ń gbọ́ bẹ́ẹ̀ ọmọ jayéjayé silver spoon òṣùbárẹ́rì idiot èmi tí mo jẹ́ àgbàlagbà ọ́fíìsì ni mo ń lọ yìí kí ni gan kí ló fẹ́ fàárọ̀ ọjọ́ ẹ̀ ṣe ṣé rádaràda tó fẹ́ máa bá kiri ni you are mistakenly born into this family mi ò rò bíi pé èmi ni mo bí ẹ mo bẹ́ẹ̀ bù mo ń wù ẹ́ láwòsókún continue máa wúrẹ́ láwòrẹ́ rìn ṣó ti gbọ́ ọjọ́ ọkùn ẹ ó ti súnmọ́ báyìí.